àwọn ọmọ ìyá wa náà ló wà ní Ìlọrin yàtọ̀ sáwọn Fúlàní tó wá jagun gbalẹ̀ ilẹ̀ Yorùbá nílẹ̀ Ìlọrin ilẹ̀ Yorùbá nílẹ̀ Kwara. So mo gbọ́ tí àwọn kan sọ wípé wọ́n náà bà kan ẹni tó bá ti ń jẹ́ emiru olórí àwọn Fúlàní ni ẹ ò kí ń ṣe olórí ò kí ń ṣe ọba gbogbo ìlú. So that ẹ mọ̀ pé ibi tó bá lágbára sí ni kó dúró sí alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin ọmọ ìgbóhùnà káàkiri gbogbo ibi tí wọ́n ti sọ di desert yẹn ẹ sọ̀rọ̀ sókè ẹ jáde síta ẹ sọ̀rọ̀ mi ti fẹ́ fọwọ́dù lórí ọ̀rọ̀ Kwara yẹn jù torí pé àgbà máa ń fi ọ̀rọ̀ sínú sọ ní ẹ̀dẹ̀ rí pé gbogbo àwọn bàbá wa náà nílẹ̀ Yorùbá káàkiri wọn ò sọ̀rọ̀ wọn ò pariwo ẹ jẹ́ káwọn lọ́ọ̀yà yẹn máa dún bí ewúro ń tí wọn iṣẹ́ tó ń bá rọ́kọ̀ nìkan jẹ́ so kì í ṣe fọ́ọ̀tì wọn they can say it iṣẹ́ tó ń bá rán àwọn máa jẹ understand but kò wá possible kí mo ṣàmọ̀ pé ọba ìlú yín ò ní dúró sójú ọ̀nà pé kọ́ máa lé àwọn tó ń fẹ̀mí ṣòfò nílùú ìyẹn ni ò ní possible I mean the emiru ni o gbogbo ẹ̀yin kábíyèsí wa náà bẹ̀ yẹn mo kí gbogbo yín Kẹ́mi Ọláògùn ẹ try láti tètè sọ̀rọ̀ sókè kò sí nǹkan tó ń bọ̀ nílẹ̀ tí tó ń bọ̀ lókè tílẹ̀ ògbà ẹ̀yin kábíyèsí wa káàkiri ní Ìlọrin ní Kwara ní ẹ fọkàn balẹ̀ ẹ sọ̀rọ̀ sókè torí pé àlàáfíà yín ló jẹ àwa ọmọ ìlú lógún àwọn yẹn wọ́n kàn ń pa yín láti lé yín kúrò nílùú ni wọ́n ń jagun gbalẹ̀ ní tiwọn ni o. Now for example mo fẹ́ sọ kíní kan fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ń pera yín láàfà tẹ́ ní kí wọ́n máa dọ̀bálẹ̀ fún bàbá kí wọ́n máa dọ̀bálẹ̀ fún ìyá níwájú Mẹ́kà níwájú Saudi gangan ẹ wo fídíò tí mò ń play yìí ẹ wo fídíò ẹ̀mí ní play Sunday ẹ wo fídíò yìí àwọn ọmọ yìí ń kúnlẹ̀ fún ìyá wọn wọ́n ń dọ̀bálẹ̀ wọ́n forí balẹ̀ fún ìyá wọn torí pé kó wọn wá sí ibẹ̀ yẹn wá ṣàdúrà because it's their nature títí wọn nìyà sọ pé Káàbà yín ò dáa fún àwọn tó jẹ́ aráàlú Arab country but kò dáa fáwa Yorùbá àwọn ọmọ adúláwọ̀ àwọn ọmọ káàrọ̀ òjìrì kò sí kan tó kàn wá pẹ̀lú Káàbà ìrandíran wa kankan wá láti ibẹ̀ yẹn lóòótọ́ òòṣà náà ṣe ń bẹ̀ yẹn náà tẹ́lẹ̀ kó tó di pé ẹ jagun gbabẹ̀ but that's their own problem èdè wọn yàtọ̀ sí èdè tiwa ọmọ adúláwọ̀ ni wa ọmọ aládé ni wa kì í ṣọmọ ẹrú àwọn ọmọ yìí ń dọ̀bálẹ̀ wọ́n ń dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wọn ẹ̀dẹ̀ kó ẹ̀sìn míì wá ń bí ká má sin ajá dẹ̀ ń wá sí Mẹ́kà ń bẹ̀ yẹn ajá ń wá síbi Káàbà sọ pé ká má ṣe gbá ká má jẹ gbá ká má jàwó àwọn Arab country wọ́n mọ tí wọ́n ń gbádùn ayé ti wọn àlùjọ́nà tí wọ́n náà wà yẹn bẹ́ẹ̀ ṣe máa ń sọ ẹyẹ gbogbo wà nílẹ̀ Yorùbá ń bí kò sí àṣà àti ṣe yín tẹ́ ń ṣe ní Arab yẹn kò sí ń bí àwọn Arab náà at least wọ́n ṣàṣọdún eégún náà wọ́n dẹ̀ ń live life titi wọn ẹ̀dẹ̀ wá bí ẹ̀dẹ̀ sọ gbogbo ilẹ̀ dógún ẹ wá ń lọ kóòtù ẹ lọ ń gbé èèyàn ẹ tí gbéwèrè tó jẹ́ pé ó máa yọjú sí yín báwo máa pa gbogbo yín dànù ìyá ẹjọ́ máa ti wò Nàìjíríà kan máa bust ní wo Nàìjíríà ṣì ń bọ̀ wá wo gbogbo wèrè tẹ́ kan ṣe yẹn àwọn tẹ́ ń bá ṣe lẹ́yìn bá ṣe o àwọn tẹ́ mọ̀ pé ó dà kó wọ́n lọ school díẹ̀ ìṣe kàlá ló ń gbé láti kékeré tẹ́ bá lọ bọ́mọ tó ń fi kàlá ṣeré láti kékeré ó máa sún yín ẹ ń lọ kóòtù ẹ lọ ń gbọ́rọ̀ ẹ̀sìn kóòtù dẹ̀ bá yín bọwọ́ lù pé ẹ gbọ́dọ̀ ṣe kéèsì ẹ̀sìn kí ló kan kóòtù pẹ̀lẹ́sìn àtọ́jọ́ tẹ̀ tí ń bú àwọn baba ńlá baba wa ń bíbá kò sẹ́ni tó gbé yín lọ kóòtù ọkàn wò yín wọ́n wá reply yín wá ń dùn yín reply náà ń ṣe mẹ́wàá yìí ẹni tó bá dáràn ní Ìlọrin ní kẹ́ ti ṣẹjọ́ ẹ̀ ẹni tó bá dáràn ní Ìbàdàn ní kẹ́ ti ṣẹjọ́ tẹ́ bá fẹ́ ṣẹjọ́ ni mò ń sọ o mi náà lè ṣẹjọ́ o bẹ́ẹ̀ mi yín bá ṣe gbé sí ni o ẹni tó bá ṣe lákùrẹ́ ní kẹ́ ti ṣẹjọ́ bọ̀ kì í ṣe lórí Muslim sẹ́ẹ̀ mo fọ ogun búra Muslim wá pè mí lẹ́jọ́ ń bí wáyà pè mí lẹ́jọ́ Saudi ni yóò bá ti pè mí lẹ́jọ́ Saudi gbàgbé gbogbo bí kíbi tó wù kó ti pẹ́jọ́ ń bí lórí ọ̀rọ̀ ẹ̀sìn òun ṣe sport ni o àpáyà wálé mi ní sẹ́ẹ̀ èmi náà ń expect rẹ kó wálé mi wo ojú ẹ̀ rẹ́ẹ̀dì ọlọ́pàá tó bá wá tẹ̀lé yín wá ibẹ̀ láti wá béèrè lọ́wọ́ ẹ pé kí ni iṣẹ́ tó ń rán ẹ wá ṣe ẹ̀sùn wo náà ṣàlàyé fún ẹ ń bẹ̀ wọ́n sọ̀rọ̀ Kùránì ìwọ fúnra rẹ Kùránì wà ní constitution Nàìjíríà ṣé iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ló ń ṣe ni àbí iṣẹ́ religion wọ́n á wá béèrè question lọ́wọ́ ẹ bóyá bọ̀dà tún yídi iṣu náà dẹ̀ bàbá yanjú ẹ̀ tọ́nà máa béèrè pé ọ̀gbẹ́ni wá ó lè criminal la ní kó máa mú o kò sí nǹkan tó kàn yín pẹ̀lú ọ̀rọ̀ religion tó bá fẹ́ sọ̀rọ̀ religion wàá bọ́ṣọ ọlọ́pàá sílẹ̀ wàá wọ ti sheriff guard ó dàgbà àwọn kan wà lákùrẹ́ ńgbà yẹn tó ń pè ní sheriff guard wàá wọṣọ ti àwọn ọlọ́pàá ẹ̀sìn ọmọ pé tó bá yìnbọn fáwọn yẹn sìn kò ní túmọ̀ two fighting ni ẹ lọ máa settle ẹ later tẹ́ bá dẹ̀ ní settle ẹ lọ́dún bá pé bó ṣe fẹ́ máa lọ nìyẹn ó yá kò sí kankan ó ti yé yín kò sí kankan ẹ má máa gbogbo ilé ìtẹ̀kọ̀ ń bẹ̀rù tẹ̀ ń fọ́ fáwọn ẹ wo wọ́n lè sọ̀rọ̀ débi pé wọ́n lè fi ẹnu pa gbogbo ìlú àwọn tẹ́ ń wò yẹn bọ̀bá bala olórí burúkú ọ̀lẹ ni wọ́n ẹ jẹ́ kán rí gbàgbó tó jẹ̀mí wọn lọ wọn lágbára náà wọn lágbára wọn lọ Saudi Arabia kan lọ máa control wọn bẹ̀ ibi báyìí tí ọ̀rọ̀ ẹ̀sìn òsì kan wá náà ti fẹ́ máa control wa ẹ wá ẹ̀yin ọmọ Kwara ẹ sọ̀rọ̀ sókè ọkọ̀ tẹ́ bá ti ní káláyé ṣe láláyé máa ṣe wọ́n dúró sójú ọ̀nà pé kò ní wọlé ọjọ́ tí wọ́n bá ti sọ pé ó yá àbí tí ọ̀rọ̀ kidnapping bá padà ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ẹ̀yin ọmọ Kwara ẹ jáde tán ẹ jáde sẹ́nibọ̀dì lọ́wọ́ ẹ jáde wọn ẹ bá yẹn kan pa yín tán lórí burúkú làwọn pípù yìí àwọn Fúlàní tó fẹ́ gba Kwara nìyẹn o iṣẹ́ ọpọlọ tó ń ṣe nìyẹn jí má sùn wọ́n fẹ́ gba Kwara ni o àwọn Boko Haram ni wọ́n fẹ́ gba Kwara ni o bọ́yẹ̀ ń ṣe nìyẹn o kò ní bàjẹ́ gbogbo ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ̀yin náà smart o Ọ̀yọ́ ti wà nínú géèmù wọ́n ti ń dáméjì Ọ̀yọ́ o wọ́n ti ń dáméjì Ọ̀yọ́ lọ díẹ̀díẹ̀ tẹ bá táwọn ọmọ original bá ṣe wà nílùú Ọ̀yọ́ o ẹ ètè gbóhùn mi yín sìn kẹ ètè wá nǹkan ṣe sí gbogbo àwọn local government àwọn tó bá ti ń jẹ́ Sẹ̀míù Sànúsí ẹ yọ wọ́n dànù kúrò nínú kánsẹ́lọ̀ ẹ jọ àwọn kìnìún yẹn wọ́n àfẹ́ ti omi ọ̀gọ̀ fẹ́ sọ̀rọ̀ jù ní o gbogbo ibi tẹ́ bá ti rí Sulaiman Usman ẹ yọ kúrò ńbẹ̀ kò ń ṣara yín because inú politics náà ń gbà wọlé sí yín lára o ẹ dẹ̀ mọ̀ pé tí
Fúlàní bá jẹ́ gómìnà ọba tó máa yàn síbẹ̀ yẹn ẹ mọ̀ pé Fúlàní náà ló máa jẹ́ wọ́n kàn máa porúkọ wọ́n máa change orúkọ wọ́n máa sọ pé Yorùbá làwọn ni scope ni o bọ́ ṣe lo Télú nìyẹn Télú òun ṣọmọ Yorùbá o Rashidi òun ṣọmọ Yorùbá o ẹ̀yin náà wò lórí ìdúró gẹ̀ máa mọ̀ pé léun ṣe copy Yorùbá photocopy kò easy o ẹ lè rí original blood kó máa takolé bàbá ẹ o so ẹ wá ti bẹ́ẹ̀ lórí ẹ tí tẹ bá fi gbọ́ kó sì kọ́ tẹ bá fi èmi ṣe yàrá ìyá anybody wo bójá máa jọ máa fi fọ́ra wa lórí ni kò sí ọ̀kan gbogbo ẹ̀yin tẹ̀kọ̀ lọ́n sá jókòó sílé yẹn sọ̀rọ̀ àwọn náà ń sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ àwọn náà ń sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ tó bá ti tí ilé ẹjọ́ tó bá ti pè yín wá tí ojú ẹ̀ bá ti wá fọ́ tí ò rí iná pé ẹ̀yin lẹ kọ́kọ́ sọ̀rọ̀ kó tó di fáwa ń sọ̀rọ̀ orí àbí òkè ó yá máa gbẹ́ anybody ilé ìsàlá o ó yá káwa náà tó máa sọ̀rọ̀ ó ti ní bó ṣe jẹ́ ẹ̀yin náà ẹ kọ́kọ́ jáde tán náà ẹ kọ́kọ́ jáde wá náà kò yé yín mo ti ẹ̀ ní interest particular ń tèmi ẹ̀wọ̀n báwa ti lọ àti bọ̀ Badagry àwa ti lọ jẹ̀wà Olókùta alákùnrẹ́gbọ̀n àwa ti jẹ̀wà lóríṣiríṣi wo ẹ̀ wá ìnìṣà bọ̀jú gbogbo ẹ̀ lọ ilẹ̀ Yorùbá tiwa ò ní bàjẹ́ má bàbá balẹ̀ Yorùbá tiwa jẹ́ Tinubu 4+4 ní ojú wa ò ní fọ́ kò ní ní wá lára ò lọ́fà ẹ̀yin ọmọ Kwara ẹ̀ sọ̀rọ̀ sókè ó ti yé yín báyẹn.